also returns. Ẹ̀yin tèmi, mo kí n káàbọ̀ yẹn sórí YouTube channel yẹn. Gẹ́gẹ́ bí ẹ ti wo yẹn intro yẹn fídíò yìí, ẹ ti rí nípa ọ̀rọ̀ tí Kọ́lé Oṣó ọ̀nà là bá wá. Ìyẹn tó jẹ́ pé sinimá tó jẹ́ pé Ibrahim Yekini tẹ̀lé the icon léyìí tí wọ́n gbé jáde. Tó sì jẹ́ pé láti part 1 títí dé part 14 gbogbo aláwo. Bó ti jẹ́ pé a lè sọ pé láti part 1 gan títí dé part 16 torí nígbà tó dé part 10 wọ́n ní break tó jẹ́ pé wọ́n fún wa ní Oṣódìran part 1 and 2. Ṣùgbọ́n níbi tí part 14 níbi tó parí sí, ǹjẹ́ a lè sọ pé Kọ́lé Oṣó ìyẹn sinimá ọ̀hún ǹjẹ́ ó ti tán bí àbí action ṣì ń bọ̀? Gẹ́gẹ́ bí ẹ ṣe wò ó, ìyẹn sinimá ọ̀hún ó kún fún ọgbọ́n, ó kún fún òye. Ìyẹn ni kọ́kọ́ ẹ̀rín gbogbo ẹ̀ náà ló wà náà sinimá ọ̀hún tẹ́ pé ìyẹn comedy lóríṣiríṣi láwọn cast tó ń lò nínú sinimá ọ̀hún lóríṣiríṣi. Ṣùgbọ́n yìí gẹ́gẹ́ bí ẹ̀kan tẹ́ pé ẹ nífẹ̀ẹ́ yẹn sí gbogbo sinimá yìí, ǹjẹ́ ẹ̀yin wò pé kó tẹ̀síwájú àbí kó dé síbi tó dé yẹn? Nítorí pé ibi tó parí sí wọ́n kọ kíní kan heroes doesn't ṣe kíní kan heroes lives on. Ẹ̀yin tẹ́ bá wo lóòótọ́ tẹ́jú olólùfẹ́ ìyẹn tẹ́lẹ̀ díẹ̀ kan tẹ́sí jẹ́ olólùfẹ́ ìyẹn sinimá Kọ́lé Oṣó ẹ̀rí nǹkan tó fi parí ìyẹn part 14. Ṣé wọ́n gbìyànjú láti sọ fún wa ní pé sinimá ti tán ni àbí wọ́n ṣì ń padà bọ̀? Ibi tẹ́ ti mọ̀ pé sinimá yìí kò sún àwọn èèyàn nígbà tó gbé sinimá yìí jáde within 1 hour kó tó pé bí 1 hour ó ti ní bí 1 million views ìyẹn lórí YouTube. Ṣé ó túmọ̀ sí pé àwọn èèyàn ṣì ń kó ìyẹn sinimá yìí jẹ ni àbí báwo ni? Ṣé torí èyí ṣé kí lè kó encourage ìyẹn Ibrahim Yekini láti wò ó pé ẹ jẹ́ kó ń tẹ̀síwájú ìyẹn nínú sinimá wọn láti máa gbé àwọn pass lọ abẹ́ òkú tó bá tẹ̀síwájú ó ṣe ṣe ìyẹn kó sún àwọn èèyàn nínú àwọn cast lóríṣiríṣi pàápàá jùlọ àwọn major cast bí Ògbólúkẹ́ tó jẹ́ bàbá Kọ́lé Oṣó fúnra ẹ̀ ìyẹn tó jẹ́ pé Ibrahim Yekini òun ló ṣe ìyẹn ró ọ̀hún. Kí làwọn tí ẹ̀yin àwọn tálẹ̀ gbé fún jù nínú sinimá ọ̀tẹ̀ mọ̀ pókè èèyàn tẹ́ gbé fún jù tó jẹ́ kẹ́ nífẹ̀ẹ́ sinimá jù ṣé gbogbo àwọn major cast ni ẹ wo Kẹ̀mítì náà tẹ́ bó jẹ́ Oṣógbèmí ìyẹn àbúrò Kọ́lé Oṣó ẹfun náà ó wà ń bẹ̀ tó jẹ́ pé òun náà àbúrò yẹn Kọ́lé Oṣó ni ẹ wo Oṣówandé tó jẹ́ ọmọ Kọ́lé Oṣó ó tẹ́ pé lójú ayé náà gẹ́gẹ́ bá a ṣe ń gbóná Oṣówandé ọmọ Kọ́lé Oṣó lòun náà jẹ́ ìyẹn nínú sinimá ọ̀hún. Gbogbo sinimá ọ̀hún gbogbo àwọn cast tó wà nínú ẹ̀ kí ló ń tí ẹ̀yin retí? Ṣé ẹ̀yin rò pé bí abẹ́ tó tán ẹ̀ ó ti tán síbẹ̀ nìyẹn? Ṣé ẹ rántí Tọ́lání ìyẹn tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ fún pé ó lóyún tó jẹ́ pé oyún tó bá tó bí náà tó jẹ́ pé àwọn alágbára tó padà kú yẹn náà tẹ́ pé ń bá Kọ́lé Oṣó ń pò tọ́ láwọn ọmọ ayé àwọn alágbára ayé ṣe mọ̀ pé àwọn náà bí wọ́n ti ṣe ìpàdé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n lọ. Tọ́lání ní oyún tẹ́ pé oyún ọ̀hún Kọ́lé Oṣó ń gbìyànjú láti rí pé ọ̀rọ̀ oyún ọ̀hún kò ń sábà ṣe ń gbà tí ẹ fún ní prayer pé yá kó bá àwọn ṣe kan kó jẹ́ kí ọ̀rẹ́ ọ̀hún kó padà bọ́ sípò ṣùgbọ́n kò rí ṣe tó túmọ̀ sí pé tó má tẹ̀ máa ṣe páàtì míì ìlànà tó ṣe lè gbé tán ó ṣì wà. Kí ló ń tí ẹ̀yin retí? Ṣé lóòótọ́ ni kán tẹ̀síwájú nínú Kọ́lé Oṣó ni àbí kó ní páàtì míì àbí kó jẹ́ bí the returns of Kọ́lé Oṣó family àbí báwo ni? Kí ló ń tí ẹ̀yin retí ìyẹn nínú sinimá ọ̀hún? Ṣé kó tán síbẹ̀ ni àbí kó tẹ̀wájú? Ẹ máa fi kọ́mẹ̀tì yín ìyẹn sí abẹ́ ìyẹn comment section ní abẹ́ fídíò yìí nítorí pé kí ni èmi kò sí gbogbo part tó bá gbé dé tí mi ò ní wò torí pé mo nífẹ̀ẹ́ sí craft tó bá ti dá storyline tó bá dá pàápàá jùlọ sinimá tó jẹ́ pé ń pààyàn lẹ́rìn bó jẹ́ ọ̀hún tí mo nífẹ̀ẹ́ sí dáadáa and again gbogbo àwọn nǹkan náà tó bá jẹ́ pé ìtẹ̀lẹ́dẹ́ icon tó bá gbé jáde máa ń nífẹ̀ẹ́ yẹn láti wo àwọn sinimá ìtẹ̀lẹ́dẹ́ icon dáadáa nítorí pé kí ni mo máa ń rí àwọn bọ́kàn bẹ̀ aside that mo tún máa ń rí ẹ̀rín ẹ̀mọ̀ ẹ̀ máa rẹ́rìn inú ẹ̀ máa dùn bó tẹ́ pé bí comedy máa wà nú ẹ̀ tragedy náà lè wà nú ẹ̀ ṣùgbọ́n comedy tó wà nú ẹ̀ gan àti borí ìyàn tragedy tó wà nú ẹ̀ gbogbo ẹ̀yin tèmi kí ló ń tí ẹ̀yin retí? Ṣé kọ́ padà gbé part mi jáde àbí kan fún ní title mi àbí ibi tó ń gbé dẹ́yìn àbí full stop ni torí nígbà tí wọ́n ṣe tán ní break gan láàrin sinimá ọ̀hún tó yẹ pé ìyẹn ìtẹ̀lẹ́dẹ́ kan tó gbé ìyẹn King of Lamba jáde kò ní streaming àti kò ní view tó àwọn Kọ́lé Oṣó tó ti ṣe wá látẹ̀yìnwá. Ṣé kí ìtẹ̀lẹ́dẹ́ kan ṣé kó lo privilege kó lo opportunity ní pé láti tẹ̀síwájú nínú sinimá yìí àbí báwo ni? Bó bá ṣe rí ẹ máa fi sí àyẹn abẹ́ comment section yìí. Chike TV náà ni Kashia.